Posi mẹ́ta àti pátá obìnrin rẹpẹtẹ ni wọ́n bá lọ́wọ́ babaláwo tó ń ṣoògùn fáwọn ọmọ yahoo. ọlọ́pàá ìlú àbújá ti sọ pé àwọn babaláwo mẹ́ta kan ọ̀gbẹ́ni uluko adaku ẹni ọdún méjìdínlọ́gbọ̀n, salisu adu ẹni ọdún méjìdínlógójì pẹ̀lú ahmad halilu ẹni ọdún mẹ́rìnlélógún táwọn mẹ́tẹ̀ẹ̀ta jẹ́ ọmọ ìpínlẹ̀ kogi lọ́wọ́ àwọn ti tẹ̀. ẹ̀sùn tí wọ́n torí ẹ̀ mú wọn ni pé àwọn ọ̀daràn mẹ́tẹ̀ẹ̀ta náà ń ṣiṣẹ́ fáwọn ọmọ yahoo nílùú jíwòye lágbègbè òrózo nílùú àbújá. àlàyé tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá agbègbè náà ṣe fáwọn oníròyìn nípa àwọn afurasí ọ̀daràn tọ́wọ́ tẹ̀ yìí ni pé àwọn kan tó mọ̀ nípa iṣẹ́ láabi táwọn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún ṣe ni wọ́n wá fọ̀rọ̀ wọn tó iléeṣẹ́ ọlọ́pàá létí táwọn sì lọ́ọ́ fọwọ́ òfin mú gbogbo wọn. títí dàsìkò tá a fi ń kó ìròyìn yìí jọ ní SP Boko ní àwọn ọ̀dọ́mọdé tí ọjọ́ orí wọn kò ju ọdún 11 àti 13 lọ táwọn kó ní ìgbèkùn àwọn ọ̀daràn ọ̀hún ṣì wà lọ́dọ̀ àwọn. bẹ́ẹ̀ ló ní àwọn tí ń ṣe ìwádìí láti mọ ohun tí wọ́n fẹ́ fáwọn ọmọ náà ṣe. alukoro ní lójú ẹsẹ̀ làwọn ọ̀daràn mẹ́tẹ̀ẹ̀ta náà ti jẹ́wọ́ pé lóòótọ́ làwọn máa ń ṣiṣẹ́ fáwọn ọmọ yahoo yahoo tí wọ́n máa ń lo oògùn abẹnugọ̀ngọ̀ láti fi gbowó lọ́wọ́ àwọn èèyàn èyí tí wọ́n ń pè ní yahoo plus lágbègbè náà, àti pé lẹ́yìn tí wọ́n bá gba gbogbo owó ọwọ́ wọn tán ó ṣeé ṣe kí wọ́n tún pa àwọn ẹni tí wọ́n bá lù ní jìbìtì ọ̀hún. lára àwọn ohun tí SP Boko láwọn ká mọ́ àwọn ọ̀daràn náà lọ́wọ́ ni pósí tuntun 3 tí kò séèyàn nínú ẹ̀, oògùn olóró, mọ́tò ayọ́kẹ́lẹ́ Toyota Prado kan, mọ́tò ayọ́kẹ́lẹ́ Lexus 330 kan pẹ̀lú fóònù 15. bákan náà ló ní àwọn tún rí àwọ̀tẹ́lẹ̀ obìnrin tó pọ̀ dáadáa, ìyẹn pátá táwọn obìnrin máa ń wọ̀ sídìí nínú àwọn ẹrù òfin tí wọ́n bá lọ́wọ́ àwọn ọ̀daràn náà, èyí táwọn ọlọ́pàá sọ pé ó ṣeé ṣe kó jẹ́ pé lára àwọn tó ti lùgbàdì wọn ni wọ́n ní àwọn àwọ̀tẹ́lẹ̀ ọ̀hún. ọ̀gá ọlọ́pàá ẹ̀ka zone 7 káyọ̀dé ẹgbẹ́dòkun wá rọ àwọn èèyàn agbègbè náà pé kí wọ́n mọ irú àwọn ibi tí wọn yóò ti máa jọ́sìn lákòókò yìí nítorí pé onírọ́ ló pọ̀ jù lóde báyìí. adéoyè adéwálé ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́